Africa Content TV. Inú ìbànújẹ́ òun ni gbogbo tó ń jẹ́ ìlérí wá àbẹ́ni tí ò bá ní ẹ̀rí Ọlọ́run tó bá wa dáwọ́ orúkọ báyìí dúró láàrin wa. Gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ tó lólùfẹ́ wa náà ẹlòmíì ti dúró láti fi wákàtí bíi mélòó kan wọn ọ̀dọ̀ torí bẹ́ẹ̀ náà kankan ra irú nǹkan báyìí ò ní kájọ fẹ́ bọ̀ nìkan ẹrù tí wọn kì í tú wò ẹrù tábí amú ò kì í tú wò wọn ò ní gbé kẹ́nìkan kan máa lé ṣẹwárí ti brọ́dà wa tí ó jáde láyé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá wí ìyẹn ó kù bẹ́ẹ̀ ni òdẹ̀ sọ náà ọ̀run lèèyàn ń lọ ìtẹ́mi bá bọ̀ nípa èèyàn nígbà tó wà láyé òun lèmi máa ń sọ lóòótọ́ kò sẹ́ni tí ò ní kọ̀ọ̀kan tiẹ̀ àmọ́ níwájú Ọlọ́run àti èèyàn tí màá dúró síwájú Ọlọ́run ní jẹ́rìí Sisi Quadri Sisi Quadri òfin ṣe alárìífín èèyàn o ọmọ tí wọ́n bí nílé rere tó fi ìwà pẹ̀lẹ́ kọ́ tó bá rọmọdé ẹni tó jùlọ ó lè pè ń bọ̀dá bórobìnrin ẹni tó tún jùlọ ó lè pè láǹtì ìwà Sisi Quadri rẹ̀ ó wá ń bọ́mọdé ṣe ó ń bágbà ṣe kò jẹ́ káwọn èèyàn mọ éèjì ẹ̀ gangan tí ìgbà ṣe pé ìgbà tí Sisi Quadri ti tó jáde láyé mi ò lè predict éèjì ẹ̀ púpọ̀ nítorí pé ó ti jáde tipẹ́tipẹ́ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ tó jáde láwọn èèyàn ò ní Sisi Quadri ti jáde nínú eléré tipẹ́ ó ti jáde sí àti máa lọ bí 20 years ago ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí ibi tán bá ti bí yàn tán bá ti lè mọ yẹn kọjá ibẹ̀ tó bí ń dé ìlú kẹta ìlú kẹrin ó ti di ìgbà ojúmọ́ so láti ìgbà tí Sisi Quadri bẹ́ẹ̀ ti dé yẹn náà òun náà ló ti máa ń gbìyànjú sáré sọ́tù sáré sọ́tù àmọ́ tó bá so good ẹ lè kóòtù nǹkan tó ní sọ yìí o Sisi Quadri kò sí tí èmi bá débi kan bọ́lá ṣẹ̀ṣẹ̀ ní kékeré tó yìí Sisi Quadri á máa wá ní káàkiri pé alájìdá mo fẹ́ kálàjì ni alájìdá léè tó jẹ́ pé mo rò pé ó ṣe ń ṣe pé èèyàn kọ̀ọ̀kan nínú wa náà nìyẹn ṣé mo pété ní lèmi sọ mo pe Sisi Quadri sí inauguration Ọ̀ṣun mo fún níwọ̀n bá ń tó yẹ ká fún ó dúpẹ́ wàhálà ó dúpẹ́ nígbà tó tó fẹ́ ṣe prógrámù kan òní mo sọ lórí íńtábíù nígbà òní wípé ẹni tó pé fóònù ẹ̀ máa wà ń bí báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹni yẹn ó sọ wípé ó rẹ̀ ó mo ní kí wọ́n ṣàti ṣe díẹ̀ jẹ́ kí n rí bá sọ̀rọ̀ ó ní máa rí bá sọ̀rọ̀ láì ọjọ́ kejì bóyá èmi ni mo pè o àbúrò ló pè Ọlọ́run nìkan ló mọ̀ àmọ́ mo ṣàgbé aago
tí mo rẹ̀ gbọ́ ohun Sisi Quadri ní ọjọ́ kejìjọ́ tí mo kọ́kọ́ pè é tó ní aláàjì lóòótọ́ lára àwọn òyà àmọ́ tí wà ó pè báyìí mo ní ọlọ́mọ ní prógrámù ó ní kí n má wọrí ìlú máa nítọ̀ àṣẹ àsọmọ èmi àti èmi ọlọ́run ọba ọlọ́dẹ ìlú kò sí màá dàbí ìyá ò lè jẹ̀yà ń ṣe bí bàbá ò ní jọ bàbá o gbogbo ohun tí mo máa ń dún yàn lẹ́yìn ikú ẹni tí ó dé olólùfẹ́ yìí tó jẹ́ olólùfẹ́ yìí ọlọ́run á bá mi tu ìdílé ẹ̀ nínú ọlọ́run á bá mi dúró ti àwọn ọmọ ẹ̀ ọlọ́run á bá mi dúró ti ìyàwó ẹ̀ ẹjẹ́ àṣà mi gbogbo nǹkan tó ń ní àti tí ò ní nínú bẹ́ẹ̀ kò ní bàjẹ́ lẹ́yìn ẹ̀ iwájú tó náà wá dojúkọ ọlọ́run á jẹ́ kó máa ta ọlọ́run á bá wa múyà ìdẹ̀kùn ìdẹ̀kùn púpọ̀ lójú ẹ̀ ọlọ́run á bá wa pàṣẹ rẹ̀ torí kò sẹ́ni tí ò dájú tó kù sí. mo kí gbogbo àwọn ìyá wa nínú eré nínú iṣẹ́ eré tíátà ká béèrè lọ́wọ́ wọn ká bá ṣe yìí lọ́wọ́ wọn ẹ dákun ẹ má bínú torí ọlọ́run mo kí gbogbo wa akọ́rin rẹ̀ ẹ̀yin náà ní kan bí lọ báyìí o ẹ̀yin ọ̀gá wa tó ní mákẹ́tà náà mo kí yín o ẹ kú dìde ẹ kú àdúró ti wa tí yín náà ní yá báyìí o tí gbogbo wa náà ní yá ní kánjúkánjú báyìí o pẹ̀lú ògbó ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí olóògùn ọmọ náà ìdílé yín ò ní kú lójijì olójijì ọmọ náà ìdílé yín kò ní kú lójijì sẹ́rí ìjọ tó máa ń bà mí nínú jẹ́ jù láyé tó máa ń bà mí nínú jẹ́ jù láyé òun ni pé ṣe mọ̀ pé ọlọ́run ló mú àsìkò tó kálukú kọ kò sẹ́ni tó lè mọ̀ ọ́ tí olórúkọ ńlá kan bá wá ṣubú ìgbà yẹn lèyàn máa mọ̀ wípé àwọn ọ̀rọ̀ wa ní àtẹ̀yìn òkè fojú rí pọ̀ ní ayé torí ẹni tó ń lóko nílé lóko mọ̀ ẹni tó ń lodò nílé lodò ẹni tó fẹ́ jẹun dá kó oúnjẹ tì èrò wà pé bíbà ṣe wá gbogbo ìtàbí tá à ń ṣe gbogbo ibi tó bá dé láyé Sisi Quadri náà ló yín sọ̀rọ̀ ọlọ́run bá mi fọ̀rọ̀ pẹ̀lú Olaniyi Afonja lórúkọ mi Sanyeri ẹ ṣé o. ẹgbẹ́ náà ń tóbi o. Alhaji Mustaq ọmọ ọlọ́pàá ọkọ